Oh my God o, ẹ̀yin èèyàn wa, a kú tẹ́tí gbọ́ wa, a kú ọ̀sán, a kú alẹ́, ẹ kú àwòrọ̀, ẹ kú ìyálẹ̀ta, níbikíbi tẹ́tí ń gbọ́ wa. Kábíyèsí ẹlẹ́bùrú ìkẹ́ Ọlọ́run àánú, ẹ̀mí mímọ́ o ṣeun. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ nínú ayé yìí. Ha, ha, ha. Ashley mà ní o, la tún gbé wá kẹ́bùyẹ̀rì. Ashley, ṣé mo sọ fún wa pé ṣàìdédé la rí, náà ni wọ́n rí birthmark lára Adémákinwá. Birthmark tó wà ní ara gbogbo àwọn ọmọ kábíyèsí tó jẹ́ original. Òun náà fi mọ̀ pé yes, eléyìí tiwantiwa leléyìí. Kì í ṣe ti ará àta, kì í dẹ̀ ṣe counterfeit. Hey, ẹ̀yin èèyàn mi, nǹkan bẹ Ashley ń dán mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n uncountable láàfin yẹn nítorí ogún kábíyèsí. Nítorí ogún kábíyèsí, wọ́n lẹ́ni wàwákùwà, ó máa ríri kúri. Nǹkan tí ò bá ń ṣe tiẹ̀, ó kàn ń ṣe lásán ni. Ó ń ṣe lásán ni. Ọlọ́run ló nígbẹ̀yìn. Ìgbẹ̀yìn Naomi máa dà. Láàfin yẹn, ibi tán ní kí gbégbé má gbé ni gbégbé máa tẹ̀ka sí lágbára Kristi ọba ìyanu tó máa nípa ń bẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní birthmark tá sọ fún wa. Tọ́ ní ṣe ni Ashley ló kàn lọ gbé ọmọ síwájú àwọn, ó rí pé àwọn wọ́n ń ṣe meeting àwọn alàgbà nínú palace kábíyèsí. Wọ́n bá ní bó kàn ṣe gbé ọmọ wá, ó kí wọn, kí àbòsí tó máa ń kí wọn, tó máa ń ṣe. Ó ní ṣèbí birthmark ọmọ òun fẹ́ fi hàn gbogbo everybody tó wà níbẹ̀. Torí kábíyèsí, ó fóun ní wàhálà pé kóun lọ ṣe gbá, kóun lọ ṣàwo. Birthmark tán fi ń dá ọmọ mọ̀ pé kábíyèsí, ó wà lára ọmọ. Wọ́n ní kan jẹ́ ò kíákíá. Naomi, Ashley ti bọ́ṣọ lára ọmọ. Ó ti fi hàn gbogbo èèyàn. Tó ṣèbí birthmark kábíyèsí leléyìí. Bó ṣe wà ní ara, wọ́n ní exactly point ibi tó máa ń wà ní ara àwọn ọmọ kábíyèsí ló wà lára Adémákinwá. Wọ́n ní ṣe ni gbogbo èèyàn wá ń wò pákọ̀. Kábíyèsí ò lè sọ̀rọ̀. Gbogbo àwọn tó kù lè sọ̀rọ̀. They were short of words at the end of the day. Wọ́n ní ṣé mo sọ fún wọn? Wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣe kàyéfì sí gbogbo èèyàn pé ṣé lóòótọ́ ṣé kí ni. Wọ́n ní bóyá ìyá Nífà ṣe dé nìyẹn. Wọ́n ti pè ìyá Nífà. Nǹkan báyìí làwọn rí, nǹkan báyìí làwọn rí. Ìyá Nífà ní kí ni. Ta ti ń pariwo látijọ́ yìí pé kò sí birthmark ọmọ yẹn lára kábíyèsí. Kí ló dé tí ò show fún wa? Kí ló dé tí Ashley ò sọ fún wa pé kí ló dé tí a rí birthmark lára ọmọ yẹn látijọ́ yìí? Pé kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní kán lọ pé Ashley wá. Kó wá sọ ibi tó kó wá fi birthmark ọmọ ẹ̀ hàn. Ṣé ọmọ táwọn ti wá gbogbo ìdí tán ti sọ pé ọlọ́mọ ló lọmọ. Pé kán gbọ́mọ fọ́lọ́mọ. Ta ti ń fà látijọ́ yìí. Ṣe paternity test ó lóò ṣe. Ṣe right thing ní iwájú shrine ó lóò ṣe. Because ó ti mọ̀ pé tóun bá gbé ọmọ yẹn lọ sí shrine, tó bá lọ ṣe fake, wọ́n máa strike ọmọ yẹn. Ó lóun ò fẹ́ kọ́mọ òun kú, torí ẹ̀ ló ṣe ń sá. Wọ́n ní bí ìwọ bá ṣe rere ńkọ́, ǹjẹ́ ara kí ó ayọ̀ bí? Ná bá ní ìyá Nífà ní kán lọ pé Ashley wá. Ashley wá. Wọ́n ní kó gbọ́mọ ẹ̀, wọ́n ní anybody ò gbọdọ̀ fọwọ́ kan ọmọ. Wọ́n ní àti ìyá Nífà gbé ọmọ wá ká wo birthmark. Ó ní láíláí anybody ò gbọdọ̀ yiri ọmọ òun wò mọ́. Kí ni? Òun ti fi birthmark hàn wọ́n. Kí náà tún fẹ́? Ìyá Nífà ní kán gbọ́mọ yẹn wá. Kóun fúnra rẹ̀. Ó ní láíláí pé wọn ò ní wá. Wọ́n ló yarí fún ìyá Nífà. Ó yarí fún everybody. Wọ́n ní everybody wà ń jókòó. Wọ́n pe Ashley lẹ́jọ́. Níbo ló ti rí birthmark lára ọmọ ẹ̀? Látijọ́ tó ti bí títí di tó ti pọ́dún, wọn ò rí birthmark. Báwo ló kàn ṣe máa wá
lọ́sàn-án gan pé kán wá wo birthmark níbo ló ti rí ìyá onífá ní kó mú wá kóun wò ìwọ ní kan anybody má fọkàn wọn. Wọ́n ní bó ṣe bínú lọ ni wọ́n ní bí ìyá onífá kàn ṣe mú wọ́n ní ṣe ló mú kí ló ń jẹ́ ọlọ́run ló mọ bó ṣe máa ń ṣe kinní wọn. Wọ́n ní bó ṣe mú kinní yẹn ó yọ kinní yẹn jáde lọ́ba níyà onífá wá pè gèdè gẹ́gẹ́ bá ṣe gbọ́ o allegedly ni wọ́n ní before you know it níṣẹ́ ni Ashley da omi ó di omi kalẹ̀ ó rọ̀ ara ẹ̀ wá sóòkì bí dòdò tó ti pẹ́ nínú epo. Wọ́n ní kíákíá ni Ashley turn back ẹ rí i pé agbára ju agbára lọ bẹ́ẹ̀ ni agbára ju agbára lọ. Wọ́n ní ìyá onífá wa ní ó yá Ashley lọ gbé Adémákin wá wọ́n ní ṣe ló dẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́ ó dẹ̀ gbé Adémákin wá ó gbé lé ìyá onífá lọ. Ẹ̀yin èèyàn mi nǹkan ń bẹ o nǹkan ń bẹ o wọ́n ní èpè náà fi ń wo ìpè bó ṣe máa ń sọ èmi ò tẹ́sí ilé babaláwo rí látijọ́ tí mo ti délé ayé mi ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n rí wọn kí n rí mi lọ́bẹ̀ mi ì ṣe nǹkan dúdú rí láyé mi torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé mi ró pé òun ni mo máa sìn títí ayérayé ayé àìnípẹ̀kun àmín. Ẹ̀yin èèyàn mi lọ́ba ni Ashley gbọ́mọ lé ìyá onífá lọ́wọ́ o wọ́n ní ìyá onífá bọ́ aṣọ lára ọmọ ló wò ó ní Ashley níbo ni birthmark yìí wà láti ìyẹjọ́ yìí tá a sọ pé tí ààrí lára ọmọ níbo ló ti rí lè wọ́n ní ṣe Ashley wá ń wò pàkópàkó ó ní birthmark náà ni ṣèbí òun náà ni ṣèbí ẹ̀yin lè rí dáadáa Ashley ìyá onífá ní wọ́n ní pẹ̀lú gbogbo bọ́n ṣe ń sọ tí ìyá onífá àti Ashley wọ́n nìkan náà fèsì ara wọn pé kábíyèsí kan ó dòdìdẹ̀ tó ń wo Ashley níran wọ́n ní látàná yẹn tó ti rí birthmark ìyá onífá lẹ́ni ní kò ní dọ̀là kọ́ lọ pe Ashley wá ó gbọ́mọ lé ìyá onífá lọ́wọ́ náà bá bẹ̀rẹ̀ sí ní béèrè question lọ́wọ́ Ashley wá ń wò pàkó so bó ṣe jẹ́ nìyẹn ní bẹ́ẹ̀ ni okay ó ní aṣọ mọ̀ nípa Ashley birthmark yìí àmì yóò ń ṣe àmì ti kábíyèsí ó ti sọ fún kábíyèsí pé àmì yìí rí èmi àti Ashley o rí nǹkan tájọ máa dán wò pé wọ́n á sọ fún kábíyèsí wá ń sọ ìyá onífá wá ń sọ fún gbogbo ìjókòó pé ṣe rí birthmark yẹn ńṣe ló lọ gba agbára lọ́wọ́ ó ní kí náà máa ń pè àwọn pípì yẹn deadly kí ló ń jẹ́ wọ́n ní deadly babaláwo ló lọ bá pé yẹn wá ní kò sí nǹkan tí ò ṣe pé wá sọ gbogbo àṣírí ara ẹ̀ fún babaláwo yẹn wọ́n ní deadly babaláwo ni pé bí yẹn ṣe wá ní kò sí nǹkan tí ò ṣe é ṣe ó ní báwọn ṣe fẹ́ náà wá ṣe tí gbogbo wọn máa mọ̀ pé òun ni. Wọ́n ní níbo ló ti rí birthmark o wọ́n ní ìjọ́ tí ó mú Tádéníkáwò tó wáyé pé ìgbàgbé ẹ̀yin èèyàn mi tó pàtàkì pé ìjọ́ tó mú Tádéníkáwò yẹn Ashley tó mú sínú yàrá ẹ̀ tó ń sọ pé ṣe ló lóun fún ọmọ yẹn lóúnjẹ tọmọ yẹn tó ń ké pé òun ò jẹ táṣìírí tú tí Queen Naomi bá jà tó fi ferege bó ṣe ń lé ọmọ yẹn bọ́mọ yẹn ṣe ṣubú ẹ ti gbàgbé tẹ́ bá rántí bí tí gbogbo wọn ń béèrè pé tí Naomi lọ bá Ashley kí ló ṣe fọ́mọ òun tó fọ́ Ashley létí jọ yẹn story wà ní ààfin yẹn gan tẹ́ bá gbàgbé wọ́n ní jọ yẹn wọ́n ní ìyá onífá yìí sọ̀rọ̀ o wọ́n ní jọ yẹn ni Ashley ṣe kinní yẹn wọ́n ní ṣe ló péjọ yẹn pé ṣe àṣọ lọ ya fọ́tò ibi tí àmì tó wà lára ọmọ tó wà lára Tádéníkáwò pé ó ti lọ snap ẹ̀ bó ṣe mú lọ sọ́dọ̀ babaláwo yẹn nìyẹn déédéé babaláwo
tí babaláwo wá sọ pé ṣé àmì yẹn lélẹ̀? Wọ́n ní that place gangan tó wà lára Tádéníkáwọ̀, òun náà place ẹ̀ sí ara Adémákinwá. Wọ́n ní juju magic àpàpàǹdodo, counterfeit nǹkan tí ṣé mọ̀ pé nǹkan Sàtánì kò ń last, counterfeit ni, kì í ṣe original. Wọ́n ní bọ́n ṣe fi àmì yẹn sí ara ọmọ yẹn ni. Pé kó gbé lọ kó fi hàn wọ́n pé àmì tó wà lára kábíyèsí ló wà lára ọmọ ẹ̀. Wọ́n ní ìyá onífá ló ń ròyìn gbogbo ẹ̀ fún wọn o, pé bí tí àmì yẹn ti wà. Kí kábíyèsí tó lè mọ̀ pé agbára ń bẹ, pé kò sí nǹkan tí èṣù ò lè dánwò. Wọ́n ní gbogbo wọn ní wọ́n ní ìjọ yẹn níbo ló ti rí Mark? Wọ́n ní ṣe ni Ashley ó wá ń wò pàkópàkó. Òótọ́ ni àbí irọ́? Ashley ń wò pàkó pé májíìkì kìíní ni ò, pé kẹ́ tó mọ̀ pé kì í ṣe pé májíìkì ni, pé kì í ṣe original. Wọ́n ní gbogbo ìjókòó ní wọ́n ní ṣe náà ń wo ìyá onífá ràn o, àti Ashley níran o, àti Adémákinwá níran o. Wọ́n ní ṣe ni ìyá onífá aṣọ ti gbé omi májíìkì wọ̀nyẹn náà ti gbé dání. Wọ́n ní omi yẹn wá láti odò, kì í ṣe omi pọ́ǹpù. Wọ́n ní kì í ṣe omi bọ́ọ̀hù, kì í dẹ̀ ṣe omi kànga. Wọ́n ní omi yẹn wá wọ́n lọ gbo omi yẹn láti orísun ibi tó ti máa ń sun nínú odò. Wọ́n ní natural water. Pé ìyá onífá fi hàn gbogbo pé ṣe irú omi kì í ṣe ordinary omi o. Pé bí ìyá onífá wá mú igbá ló da omi yẹn sínú igbá. Wọ́n ní ìyá onífá wá pe oríṣiríṣi tán máa ń pè sí. Wọ́n ṣàpè oríṣiríṣi tán fi máa ń ṣe counterfeit àti gbogbo magic àwọn tí ì ṣe original. Bẹ́ẹ̀ ni, tí ó ní Ọlọ́run ni, òun ni déédéé, ló ṣe pàtàkì, ló ṣe original. Wọ́n ní bí onífá ṣe pe kíní pé ó pe kíní yẹn sínú omi, ló bá fi ọwọ́ tọ́ omi yẹn, ló bá mú omi yẹn, ló wá kan sí ibi tí magic fake àmì yẹn wà. Wọ́n lẹ́yìn èèyàn mi o, wọ́n ní ṣe làmì disappear. N kò jẹ́ pé wọ́n pè sí ní counterfeit ni. Èpè náà fi ń wo èpè, ó dẹ̀ kan kíní yẹn sí. Magic disappear, magic àmì birthmark disappear. Wọ́n ní tẹ́ bá rí ààfin ní àná yẹn, pariwo gì, ariwo gì, ariwo gì. Ashley wọ́n náà ti ṣépè fún Ashley. Ìyá onífá ní kókó. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o. Wọ́n ní bàbá àgbàlagbà tó dàgbà jù ní ní Ifẹ̀. Wọ́n ní bàbá yẹn nígbà tí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Àná yìí náà sọ pé yẹn náà ṣẹlẹ̀ o. Wọ́n ní bàbá yẹn wá sáàfin nígbà tí wọ́n ti fẹ́ pín kábíyèsí ní ẹ̀mí. Wọ́n ní bàbá yẹn wá sáàfin, ló mú Ashley, ló mú lóhùn jẹ́ Mariam. Àwọn yẹn ni ògbóǹtarìgì tán fẹ́ pa kábíyèsí láàfin. Wọ́n ní bàbá yẹn ti ṣe ìpè. Wọ́n ní wọ́n ṣe ìpè ńlá. Èpè tán lè wẹ̀ títí láé. Àfi tí bàbá yẹn bá lọ síbi orísun èpè yẹn tó bá lọ yí padà. Wọ́n ní nìkan ni èpè yẹn tó lè kúrò lára wọn. Wọ́n náà ṣe ìpè yẹn, pé bàbá yẹn ṣe ìpè yẹn. Pé nǹkan tó máa rí fún Ashley àti Mariam pé kò ní ṣe é kú. Wọ́n náà ti ṣépè yẹn sílẹ̀ fún wọn. Now wọ́n ti ẹ̀wọ̀n ìpè yẹn pẹ̀lú ọ̀gá àwọn náà mọ̀. Torí èmi ò cherish gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀. Torí nǹkan tèmi ń sìn, òun lèmi mọ̀. Èmi ò mọ nǹkan tẹ́lòmíì ń sìn. Torí mi lè mọ̀ ọ́ sọ. Bẹ̀tì nǹkan tá à ń gbọ́, ẹ̀yin èèyàn wa, allegedly kí tí ẹ ṣe ibi tí mò ń lọ nìyẹn. Wọ́n ní ìyá onífá wá sọ fún Ashley pé Ashley, ṣé o rí nǹkan tó ṣe? Ìjọ́ tó bá tún dánrú ẹ̀ wò mọ́, tó fẹ́ fi ìrú gbàbùkún, tó bá tún lọ ṣe àmì kámì lára ọmọ yìí, péjọ yẹn ló máa kú dànù. Àti pé ọmọ yìí ó mọ̀ pé òun kó bọ́ ọmọ yìí. Ó fẹ́ jèrè ọmọ.
o dẹ̀ ń ṣèbàjẹ́, o dẹ̀ ń fọwọ́ kan nǹkan tó lè pa èèyàn, tó lè pa ẹ́, tó lè pa ọmọ, o lẹ́ ń dánrú ẹ̀ o, ó dáa gba ọmọ ẹ̀, ìjọ́ tó bá tún dánrú ẹ̀ o. Wọ́n lámì yẹn ti disappear o. Ẹ̀yin ará mi, àmì ti disappear. Ó ga jù. Nítorí àwíjàre because tá bá ní ká máa sọ̀rọ̀ yìí, ó gùn rẹpẹtẹ. Mò ń bọ̀, mi ì tí ì dé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sọ. Ẹ bá subscribe, ẹ bá share, ẹ dẹ̀ bá wa like. Ẹ ṣé gan. God will bless you. Amen.